èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi wọ́n ní Queen Naomi bẹ̀ Kabiyesi wípé kí Kabiyesi jọ kí wọ́n má jẹ́ kí wọ́n force àwọn lọ sí palace o, wípé nítorí pé àwọn ò fẹ́ wà force lọ sí palace. Nǹkan tí wọ́n ní Queen Naomi sọ allegedly nìyẹn o. Ẹ̀yin náà mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nínú palace, èyí tí wọ́n dẹ̀ sọ wípé àwọn bàbá Kabiyesi pa Ropo àti àwọn family Queen Naomi gbogbo wọn pátá wọ́n ní wọ́n lọ sí Àkúrẹ́ láti mú Queen Naomi lọ sí inú palace, ṣùgbọ́n Queen Naomi màmá Queen wò jẹ́ kán lọ nítorí pé wọ́n ní kò tí ì tó àsìkò fún Queen Naomi láti lọ, pé wọn kò lè ṣàdédé mú Queen Naomi báyẹn lọ sí palace bẹ́ẹ̀, pé ó ní àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé lẹ́nu ọ̀rọ̀ pé kí àwọn olórí kí wọ́n kó lọ sí ilé wọn òun la wà. Àwọn olórí dẹ̀ ti kó lọ sí ilé tí Kabiyesi rà fún wọn, ṣùgbọ́n nǹkan tá à ń gbọ́ ni pé àwọn olórí yìí ń wá sínú palace lẹ́yìn ìgbà tán kó ẹrù wọn lọ, wọ́n lọ́ ṣe ń sùn nínú palace. Bí yẹn ṣe possible kò yé mi. Lóòótọ́ àbá Kabiyesi gbénu palace, nǹkan tá à ń gbọ́ allegedly ni à ń sọ fún yín. Bóyá Kabiyesi wà aware, bóyá wọn ò wà aware wípé wọ́n ń sunbẹ̀ àmọ́. Ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ gbogbo gist yẹ jẹ́ ká jọ kí ẹ̀yin olólùfẹ́ wa. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o àtúndé, àgbétutù dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o àtúndé, Mashola Gist TV àtúndé. Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá ti subscribe ẹ tẹ notification bell yín so that ẹ bá ti subscribe ẹ máa rí gbogbo àwọn videos wa. À ń sọ̀rọ̀ nípa politics, a dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa royal gist àti celebrity gist. Ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ, ó yà wá lẹ́nu o nígbà tí Queen Naomi ní kó má force àwọn lọ sí palace. Ó yà wá lẹ́nu. Ṣé ẹ mọ̀ kí gbogbo wa là ń sọ pé a fẹ́ kí Queen Naomi padà sí palace o, a fẹ́ kí Queen Naomi padà sí palace o. Gbogbo wa là ń sọ bẹ́ẹ̀ tó jẹ́ pé Kabiyesi gan fẹ́ kán padà sí palace, ṣùgbọ́n wọ́n níṣe ni Queen Naomi ń bẹ Kabiyesi pé kán má force àwọn lọ sí palace, pé àwọn ò tí ì fẹ́ lọ. Nǹkan tí a gbọ́ tó ní Queen Naomi sọ nìyẹn. Wọ́n ní àwọn alágbára obìnrin gan ní kán padà sí palace, wọ́n ní pa Ropo ní kán padà sí palace, wọ́n ní pa Ropo tiẹ̀ ní kán lọ gbé wọn wá pé kán return to the palace. Ṣùgbọ́n mo mọ̀ pé kò yẹ kán wọ palace yẹn báyìí torí pé ó ti tó bí ọdún 2 àbí 3 tí wọ́n ti kúrò ní palace. Tó bá tiẹ̀ wá máa wọ palace kì í ṣe ìdíwọ́ ìbọn ṣe máa wọ palace padà ni. Ṣùgbọ́n ìgbà tí Queen Naomi dẹ̀ ń bẹ Kabiyesi wípé kán má jẹ́ kí kán force àwọn lọ sí palace, ìyẹn tún yà wá lẹ́nu o, to the extent pé wọ́n ní mọ́mí Fúnkẹ́, Reverend Fúnkẹ́, mọ́mí wa nínú Olúwa, wọ́n láwọn kan sọ pé kán return to the palace. So àwa mọ reason tí Queen Naomi fi ní kán má jẹ́ kán force àwọn sí palace. Ìyẹn ni òye wa nítorí pé gbogbo wa yìí àti expect wọ́n pé kí wọ́n padà sí palace. So kàyéfì ló jẹ́ fún wa nígbà tá a gbọ́ pé
Queen Naomi ní kán má force àwọn lọ sí palace. Ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ níta ní ká mú wá fún yín. Tá a bá tún gbọ́ update lórí ẹ̀ á máa jẹ́ kí ẹ mọ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tí ẹ̀ ń gbọ́ wa nílé lóko lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Gbogbo ọ̀nà yín á yọrí sí rere o. Gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ channel yẹn káàbọ̀. Gbogbo ẹ̀yin tí ẹ lè ti subscribe tẹ́lẹ̀ a dúpẹ́ lọ́wọ́ yín fún bẹ́ẹ̀ ṣe ń share àtẹ̀ ń comment. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ gbogbo yín sókè o. Òkè òkè ní ọlá yín á máa lọ. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you.